Èkìtì kété o ìjà gbéra rí agòkè. Èkìtì kété o ọmọ èyí láyà. Èkìtì kété o ìjà gbéra rí agòkè. Ó yá o gbogbo ọmọ Èkìtì pátá tí ń gbọ́ èmi Olúkáyọ̀dé ọmọ alàyè dákun sọ sókè kó dún lálálá wípé I am proud to be an Èkìtì man. Sọ wípé it's a great thing to be an Èkìtite. Bó bá sì jẹ́ pé Èkìtì ló ti fẹ́ ọmọ sọ wípé Olódùmarè o ṣé o I marry an Èkìtite. N ò lóhun tó pọ̀ tí mo fẹ́ ṣe lọ́jọ́ òní bí ó ṣe pé ká foríkì ìránra wa létí ibi a ti ṣẹ̀ wá kápítàn lọ́lẹ̀ nítorí àwọn ọmọ wa tí ń bọ̀ lẹ́yìn wá ọ̀la nítorí èmi ọmọ aláàyè mọ̀ dájú wípé Èkìtì tí ò bá lóríkì ọmọ wa kọ́ ní í ṣe àbẹ́ẹ̀ ní kì í ṣe bẹ́ẹ̀. Ìrókò ráfà ọ Èkìtì kété o ọmọ èyí láyà ẹ̀fọn aláàyè arámọ́kọ ìjẹ́rò gbogbo ọmọ Adó Èkìtì pátápátá ojú yín dà ní gbòòrò ayé ẹ jẹ́ ká rójú yín ọmọ Adó òwúra amúkàrà sẹ́gbẹ́ ẹ̀wù jẹ ìkàràṣe méjì ìtẹ̀mí lùkòkó Adómọ eyúlé ọ̀ní kọ̀bẹ́ sí lòmónù gbogbo ọmọ Adó pátápátá mo kì í yín o mo ti yàbàrà ó dìlú ayédè Èkìtì ayédègèrè ọ̀tá òsọkọ Èkìtì sọkọ àkókò òsàkókò rìgbòrìgbò mo kí gbogbo yín pátá láyédè Èkìtì ẹ̀yin ayégbájú dànà ayégbájú ọ̀bàlú ọ̀dágunlúlé ọ̀dágunlóko ọmọ alálèké mú ti sàn án bomi rárí agòkè Èkìtì kété o ọmọ èyí láyà. ẹ ǹlẹ́ o gbogbo ọmọ ayétòrò Èkìtì pátápátá ìlú àjànà ọmọ agbóyọ̀rùn òdì ọmọ wa ọmọ ẹkùn èdú ìjù ọmọ akin ọmọ ọ̀fà bẹ́rẹ́ gúnyán kì í di gbòrìgbò ọ̀nà mọ́mọ́. Èkìtì kété o ọmọ èyí láyà. ẹ̀yin tèmi lẹ́fọ̀n aláàyè home and abroad pátápátá ni mò ń kí ọmọ olókè kómòkè gùn òkè máláàyè tìlé ogun ọmọ èdú ilé ahùn ẹ̀fọ̀n kúmòye ọmọ òkè kími yáfọ̀ náà gbẹ̀ lóòkè sáradọ́ta ọmọ òkè ẹ̀fọ̀n lúyọ̀gbù mo tọ kọ́sọ́ dìlú ẹ̀rìn jiyàn ńlẹ́ ẹ̀yin ọmọ ẹlẹ́rìn jiyàn ká dádé àkún wéjíwéjí ọmọ aláyé more ọkọ̀ ìdó àlè iye ọmọ elégígùn iwájú jídẹ̀yìn rìnà ọmọ elégígùn lẹ́jọ́ àdé kan ṣoṣo ẹ̀yin tẹ̀mùrè ẹ̀ ńlẹ́ ọmọ ẹlẹ́mùrè ọ̀rà ọ̀rà ẹlẹ́mùrè ìjà parí usu ẹ̀ ìjẹ̀mùlọ̀lọ̀ òdì rẹ̀ àárín usu nìkan mú akẹlẹ́wùrè èmi á jẹ ẹ̀yin lọ́mọ ẹ̀sọ́ oríta egiri òkè. Ìdó Èkìtì mú wà lọ́wọ́lọ́wọ́ o ọmọ Ìdó ọ̀kàngànmọ́ndù amágbàdo èkúrú rẹ sí ẹ̀yin lọ́mọ alágbàdo ọ̀rárá ẹ̀yin lọ́mọ alágbàdo òrúru ẹ̀yin lọ́mọ alágbàdo àyà àyà tán àyà àyà àìrè àyà àrìmọ̀nà gbé sínú àgbàdo. tẹ́ ẹ bá bi mí pé ń bọ́ mọ́ wà lọ́wọ́ n ò ní bò mí tí mo lọ Ìdó ilé Èkìtì náà ni ẹ̀yin lọ́mọ àjìnàrè mọ̀ pé oyè ọmọ ọwá ọmọ ẹkùn ọmọ ajísùn ọmọ ajídá lọ́jọ́ gbogbo ọmọ alágogo àjílù gbìngbìn ní ṣọ́ọ̀ṣì ìjà Èkìtì ẹ̀yin ọmọ tí bẹ̀ dànà ẹ jẹ́ ká rójú yín ọmọ ìgànmodò alágàdá ogun omi kìjàn mú nìjàn wẹ̀ ẹ́ sí ọmọ ẹlẹ́gà àríságbà ẹrú kó ságbà níbẹ̀ àríjà ayaba àríságbà àríjà òun lórí àyíṣẹ́gbà Èkìtì àyíṣẹ́gbà àgùdà ọmọ àríyànjẹ bọ́rọ̀ rìrù ńlá ọmọ ọ̀dúndún aṣòdedẹ̀rọ̀ ọmọ ọjọ́ gbogbo bí orò bí ọdún ọmọ gánágáná ìrèkété ọní ṣíṣe ọmọ olúlu oròkè ìrólóru ọmọ ọ̀dọ́jà ṣùpọ̀nà. mo ti wà ní láwọ̀ Èkìtì ọmọ aláwẹ̀ kó torí wíwẹ̀ kó má kúrò sọjà ó fàkúrò sọjà kó wí kàn nájà tán kàn bomi alura kọrin lọ́tún ọbalùfọ̀n lọ́sì kéjọ́ ọmú méjì méjì bọ́kó ọmọ ọmọlẹ̀ kan fi kòkò jírí bọ́. Èkìtì kété o ọmọ èyí láyà ìkẹrẹ ìlógbò ìlàwẹ̀ ìrè ìrókò ráfà ọ. Nàìgèdè àdé o ẹni tó bá ń wá mi tí ò rẹ́ mi ọmọ alààyè ọmọ ẹlẹ́mì ní gèdè amádìyẹ ṣeréke ẹlẹ́mì gèdè ní wíkìmí gbadìyẹ sìn mo wí mọ́ ìsìn omi ọ̀ní lásán mọ́ mú kí gèdè sọ̀rọ̀ àgbókù màrìwò náà mi ṣẹlẹ́wọ́ yúyú. mo ti wà ní fàkì ẹ̀ǹlẹ́ ẹ̀yìn ọmọ ìfàkì ọrin kíran ọmọ àtijọ́ ògùn lélẹ̀ bọ́ọ̀rùn mákin èsìké ìjọ́gun ìjẹ́lẹ̀ Ìdó ọ̀nà ìfàkìlíyà ọmọ adákẹ́jẹ́jẹ́ bí onífọ́ nìkan nílé ẹ̀ǹlẹ́ gbogbo ọmọ ìfàkì Èkìtì. Ìrè Èkìtì ìrèmọ̀gún ará ìlágbẹ̀dẹ ọmọ awúlẹ̀ wúwo ọmọ owú tí ń wúkọ́ gbìnrìngbìnrin lágbẹ̀dẹ ọmọ agùnfẹ̀gìrì bí ẹni òjò kù níre ẹ̀ǹlẹ́ awúlẹ̀ wúwo olójì ẹwà. gbogbo ẹ̀yin ọmọ yẹ́ o
lèmi káyọ̀dé ọmọ alàyè ń kí ọmọ ọlọ́yẹ̀mọ̀ra òfẹ́ kẹ́tàn náà sán gangan ọmọ aláàgọ́ àjílù gbọ̀ngbọ̀n níjọ́ ọ̀sẹ̀. ẹ̀yin pàdí mi lókè mẹ̀sí ẹ̀yin lọmọ ọlọ́jà òkè nídìí ògún ọmọ fábùnmi ọmọ afagànjá ọmọ arógunyọ̀ ọmọ òkè àgbọ̀nà ọmọ òkè lùdí ògún àtìrí ogun. ará ọgọ̀tún ẹ̀ ńlẹ́ o ọmọ ọlọ́gọ̀tún òjò rúbẹ́ ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ amúrù ẹkùn ṣeré níbùjẹ ẹja gbogbo dádé tọ̀wẹ́nà dádé àkúnni. ìkọ̀lé ẹlẹ́kọ̀lé ọ̀bálayá sọ ìkọ̀lé tó tàlàbọ̀sẹ̀ ṣe pọ́nrún má sọ ṣe èsì dálẹ̀ tiwọn ni ìkọ̀lé lọ́mọ olóṣè méjì gbẹ́rìmìrìmì kanlẹ̀ àtàlàbọ̀sẹ̀ kẹ́rù bá adìyẹ funfun. ìpótì èkìtì ìlú ọ̀gá mi ìpótì àlà ọmọ amẹ́wẹ́ ẹni jiyàn ọmọ ilé ní ẹ̀wẹ́lẹ́ ọmọ amẹ́kùrú jẹ̀kọ́ ẹ̀ńlẹ́ gbogbo ọmọ ìpótì home abroad. mo ti ta kọ́sọ́ dìlú ìjẹ̀rọ èkìtì ẹ̀yin lọ́ọ́ máa jẹ́rọ ọmọ olúlu kan ń lù sàpàtì tọ̀nà àfin bọ̀ ọmọ agbésùn bíntín kan wá ọmọ ìrókò rékeréke ọmọ olúlé sójà kéjèrè àrùn ọmọ ọwá ọmọ ẹkùn ọmọ olóṣè méjì takọ́tabo. ẹ̀yin ará mọ́kọ́ alára ìsá ọmọ alágogo dé alára wíkàn múdà àgọ̀pẹ́ àrẹ̀mọ rẹ̀ wíkàn múdà àgọ̀run ọ̀pẹ̀tẹ́rẹ́ olé ànáyè amẹ́mu rójorójo ọmọ alára ìsá ọmọ ẹyẹ tẹ́ orí òkun kan bá ti pa àǹtí pẹ̀yẹ ọba alára mùsù ìṣe mo mú jàmínà gìmíṣe ṣà alára jìnnà tèmi pírọ́rọ́. nítorí èkìtì yéye n ò lè kì wá tán lọ́jọ́ kan ṣoṣo ìpàdé dínú volume 2 lágbára Ẹlẹ́dùmarè kò ní pẹ́ kò ní jìnnà tó o bá sì lè fi oríkì ìlú tirẹ̀ sọwọ́ sí mi ní WhatsApp kó tó dìgbà náà inú mi á dùn púpọ̀. èmi Káyọ̀dé ọmọ alàyè ṣèyí náà o mo tún padà ṣèmí.